encourage wa pé báwọn ọmọ bá kó secondary school ẹ jẹ́ kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ sí o àwọn kan ló ń bí wọn. sọ́ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n ní àbọ̀tẹ̀ ẹ̀sìn yẹn lé ní ẹlẹ́ẹ̀kejì àtúwọ́n sọ kódà o béèyàn bá kéwú tán tó parí ìdàdíyà téèyàn kéwú tán tó parí sànàwíyà tó bá dúró bẹ́ẹ̀ kì í ṣẹni tó nífẹ̀ẹ́ ẹ̀sìn wa láyé tá a wà yìí kì í ṣẹni tó nífẹ̀ẹ́ ẹ̀sìn wa láyé tá a wà yìí wàá lọ jámíà ni wàá lọ yunifásitì tó bá parí sànàwí torí pé gbogbo ẹni tó bá sọ pé òun parí sànàwíyà òun ò lọ ibì kankan mọ́ èyí tó kù ní pé kóun jókòó kóun máa ṣiṣẹ́ àfà láyé tá a wà yìí ó fẹ́ fi gbájú ẹ̀ kún ni ó fẹ́ kọ́lé ń bẹ̀ tí wàá kọ́lé ńláńlá ó fẹ́ ra mọ́tò ńláńlá ń bẹ̀ ó fẹ́ fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin tó máa fún ọ lóúnjẹ ó fẹ́ bímọ ọlẹ́gẹ́ bá nàbí sọ pé tazawwaju alwalud alwadud fa inni mukafirun bikumul umam yawmal qiyamah ó fẹ́ ṣe súnà nàbí yẹn sallallahu alayhi wa sallam báwo ló ṣe fẹ́ bọ́ ìyàwó mẹ́rin báwo ló ṣe fẹ́ bọ́ ọmọ rẹ́rẹ́rẹ́ kódà kó ṣe pé ìyàwó ẹyọ kan náà ló fẹ́ báwo ló ṣe fẹ́ bọ́ tí wàá kọ́lé tí wàá ra ọkọ̀ tí wàá náà fẹ́ máa wá gbádá ó fẹ́ máa bọ̀ kílẹ̀ máa rọ́ pẹ̀lú pé o parí sánáwì pẹ̀lú pé o parí sánáwì láì fi nǹkan mí kún lásìkò tá a wà yìí nígbà tí ọmọ sọ òun náà wá ń fi rẹ̀ wé ṣé Ádámọ̀ pé yunifásitì wo ni ṣé Ádámọ̀ lọ yunifásitì wo ni ṣé Kàmálì lọ máa gbọ́ gbogbo òwò tó o bá ń sọ pé ilé eke yunifásitì wo ni ṣé Ádámọ̀ lọ yunifásitì wo ni ṣé Kàmálì lọ ó tiẹ̀ ń kọ́kọ́ ń yẹpẹrẹ àwọn bàbá yẹn náà ìyẹpẹrẹ wọn ni kó o máa fi ara tiẹ̀ kọ̀m̀pì àwọn who are you lẹ́gbẹ̀ẹ́ àwọn yẹn ta ni ìwọ kí ló jámọ́ kí ló jẹ́ kí ló mọ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣé Ádámọ̀ tó o fi ń fi rẹ̀ ewé wọn kí ló mọ̀ kí ló jámọ́ kí ló jẹ́ tó o fi ń fi rẹ̀ ewé ṣéwù Kamaluddin Al-Adabi àti gbogbo àwọn àfa àwọn àgbààgbà àtàwọn tó ti lọ́nu àtàwọn tí wọ́n ń bẹ kí ló jámọ́ tó ń fi rẹ̀ ewé wọn kí ló jámọ́ tó ń fi rẹ̀ ewé ṣéwù Habib ayédàbà bíláàni lórí Mudirul Markaz kí ni wọ́n jẹ́ tó ń fi rẹ̀ ewé àwọn yẹn kí ló jẹ́ máa wá gbọ́ gbogbo wọn tó o bá ń sọ pé yunifásitì wo ni ṣé Ádámọ̀ lọ yunifásitì wo ni kéwòn Kàmálì lọ jẹ́ fún ẹ ní ìró ìdùnnú kan ìró ìdùnnú tiẹ̀ ni pé ìyá táwọn ò jẹ ìwọ ni wàá jẹ torí pé n tó bá àsìkò tí wọ́n mú ni wọ́n ṣe n tó bá gbà wọn mú òun ni wọ́n ṣe àsìkò tí wọ́n sì ní wọ́n ti lò ó wọ́n ti lọ àwọn ò sì jìyà lásìkò wọn torí pé n tó bá gbà wọn mú nìyẹn ìwọ jókòó ń bẹ o jókòó lójú kan má kúrò lójú kan máa bá bó ṣe ń balọ̀ yẹn lọ ìyà tí wọ́n jẹ ni wàá jẹ ó tún wá ń fi rẹ̀ wé àwọn ọmọ ṣé Ádámọ̀ ó ń fi rẹ̀ wé àwọn ọmọ ṣé Kàmálì ó mọ̀ wípé Yorùbá sọ pé àtò ẹṣin àtò eré la fi bí ẹṣin àtò eré la fi bẹ́ sí ìjọba àti bí màálù ló ti jọ máa gùn lọ ìkan náà kọ́ má fi rẹ̀ wé ó fi rẹ̀ wé àwọn ọmọ àfẹ́ ní ńláńlá bí kan náà àwọn ọmọ ṣé Ádámọ̀ bá dé bí ìní ìsìn kódà kó jóbìnrin ọmọ tá a mọ̀ pé ṣé Ádámọ̀ ló bí eléyìí kódà kó jóbìnrin fọ́ra wa láàmú dáwó jọ fún abẹ́gbà ìkùnà àwọn ọmọ àfáà wa abẹ́gbà ìkùnà àwọn ọmọ àfáà wa láàmú wí kó tó kú òǹbí ó lè gba 500,000 ó lè gba 1 million kí là ń pọ́nlé lára wọn à ń pọ́n àwọn àfáà wa lé lára wọn bí àwọn ọmọ ṣé Ádámọ̀ àtàwọn àrọ́mọdọ́mọ wọn bí wọ́n ṣe máa gba owó ńlọ́nu táyé òfin ní jáyé mọ́ àwọn ọmọ ṣé Kàmálì bí wọ́n ṣe máa gbà lọ́nu táyé òfin ní jáyé mọ́ wọ́n máa gbé ọkọ̀ fún wọn ni wọ́n máa gbé mọ́tò fún wọn ni ọlá kí ni wọ́n ń jẹ ọlá àáfàá wa tí ń bẹ lára wọn ni wọ́n ń jẹ bí wọ́n ṣe máa jẹ lọ́nu láíláí ìwọ wá ń fi ra tiẹ̀ wí àwọn yẹn jókòó ń bẹ̀ ìyà tí wọ́n jẹ ìwọ lọ́ọ́ bá wọn jẹ. sòtórí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá parí ìdádí tẹ́ ẹ parí sánáwì tó o bá fẹ́ nítumọ̀ láwùjọ tá a wà yìí má dá àwọn tí wọ́n ń tàn ẹ̀yẹn lóhùn tó o bá dúró bẹ́ẹ̀ ìwọ náà fẹ́ kọ́lé ńláńlá o fẹ́ lo mọ́tò ńláńlá o ti ṣetán láti fi jìbìtì kún ṣùgbọ́n tó o bá fẹ́ fi jìbìtì kún sáré kó o lọ wá ẹ̀kọ́ sí i báwo bá wá fẹ́ kéwú sí i pé ìyẹlẹ tí mo kéyìn náà tó bóyá kò yẹ jù bẹ́ẹ̀ lọ àbí tó wù ẹ́ nìyẹn lọ wá business tí wàá máa ṣe lọ́nà halal
lọ́wọ́ okòwò tí wàá dálẹ̀ lọ́dọ̀ halal ṣùgbọ́n kọ́ wá jókòó gẹ́gẹ́ bí àfà mo ti kẹ́ sánáwì tán mo kéde adítọ́ ojókòó jìbìtì ló wù ẹ́ kó o fi kún ibi ó bá wù ẹ́ kó o sunkún dé báwo ó ti máa wí nù. sọ̀tọ́rí bẹ́ẹ̀ ẹ̀yin òbí lèmi wá ń bá wí gangan ẹ má tẹ̀lé àwọn àfáà tí wọ́n ń da yé rú o ẹ má tẹ̀lé wọn o báwọn ọmọ yín bá parí ìdádí tí wọ́n parí sánáwì kéwú tó kú o ẹ jẹ́ wọn lọ yunifásitì